lórí ọ̀rọ̀ ipò ìmáàmù ìjọba fẹ́ gbéná wojú Olukarẹ. Ìjọba ìpínlẹ̀ Ondo ti fa ìbínú yọ sí Olukarẹ tìlú Ikarẹ-Akoko ọba àkádìrì mọ́mọ́ lórí bó ṣe ń gbé ìgbésẹ̀ àti yan adelé ìmáàmù àgbà fún mọ́ṣáláṣí gbogbogbò tó wà nílùú ọ̀hún. Adelé gómìnà ìpínlẹ̀ Ondo ọ̀nàrẹ́bù Lucky Orímisàn Ayédatiwa ló fi èyí hàn nínú lẹ́tà kan tó fi ṣọwọ́ sí ọba aláyé náà. Ó ní ìjọba ti ṣetán láti rọ̀ ọ́ lóyè tó bá fi kùnà láti yí ìpinnu rẹ̀ padà láàrin wákàtí mẹ́rìnlélógún péré. Ayédatiwa ní ìgbésẹ̀ yíyan adelé ìmáàmù àgbà lásìkò tíjọba sì ń wá gbogbo ọ̀nà tí yóò fi yanjú rògbòdìyàn tó wà láàrin àwọn mùsùlùmí ìlú Ìkàrẹ́ kò lè tún nǹkan ṣe rárá, bẹ́ẹ̀ ni kò ní jẹ́ kí ọ̀rọ̀ ọ̀hún lójú àti pé ṣe ni yóò tún máa dojúrú sí i. Ó ní ọba mọ́mọ́ ti já ìrètí ìjọba kulẹ̀ lórí ìgbésẹ̀ náà nítorí olórí ìlú tó bá ń wá àlàáfíà àti kí nǹkan dára láàrin ìlú kò ní í ṣe bẹ́ẹ̀ láéláé. Adelé gómìnà júwe ìwà Olukarẹ yìí bí nǹkan ìtìjú pátápátá tí ìjọba kò sì ní í fojú re wò. Ó ní ọba mọ́mọ́ gbọ́dọ̀ tọrọ àforíjì lọ́wọ́ ìjọba kíákíá fún ìwà àfojúdi tó hù náà. Bẹ́ẹ̀ ló ní àwọn kò fẹ́ rí ẹni tó ṣẹ̀ṣẹ̀ yàn ọ̀hún kó máa pe ara rẹ̀ ní ìmáàmù àgbà mọ́ṣáláṣí Ìkàrẹ́ láti àsìkò yìí lọ. Ìjọba ní kò gbọdọ̀ sí ìpéjọpọ̀ tàbí ìpàdé àdúrà kankan lásìkò yìí nínú mọ́ṣáláṣí gbogbogbò Ìkàrẹ́, bẹ́ẹ̀ ni wọn kò gbọdọ̀ dábàá àti ṣàdúrà ọdún ìtùnú ààwẹ̀ tó ń bọ̀ yìí níbẹ̀. Paríparí ẹ̀ ni pé ìjọba lóun ti fòfin de Olukarẹ pé kò gbọdọ̀ dábàá àti pe ìpàdé kankan tàbí kó àwọn èèyàn kankan jọ sínú ààfin rẹ̀ nítorí ohunkóhun lásìkò yìí. Ìjọba pàṣẹ fún ọba mọ́mọ́ láti ṣètò bí àlàáfíà yóò ṣe jọba ní gbogbo tìbútòòrò ìlú Ìkàrẹ́-Àkókò. Wọ́n ní kábíyèsí ni yóò forí kó o bí ohunkóhun bá lọ ṣẹlẹ̀ tó da àlàáfíà ìlú rú. Olúṣèyẹ Ìyádé ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.